ìtàn arákùnrin kan ọ̀gá ọlọ́ṣà ògbójú olè àlòkùnrin. arákùnrin tí mo sọ yìí ó lágbára débi pé kò sẹ́nì kankan tó mọ̀ ní agbára rẹ̀. kí ni orúkọ ẹni tí mò ń perí gan-an? àdìsá oníyà mẹ́ta. ǹjẹ́ ó ṣeé ṣe kí ìyá mẹ́ta bí ẹnìkan ṣoṣo tó bá tó wá fẹ́ wí? a máa lóhun aníyà láyé aníyà lọ́hùn ọ̀kan tó kù inú olè ló gbé. a tún máa kíra rẹ̀ pé mo dẹni àìkàn ẹni kàn mí akugi orógbó mọ́kànlá mo dẹni àìkàn ẹni kàn mí akugi atare méjì mọ́kànlá mo dẹni àìkàn ẹni kàn mí akugi ikú jẹ̀bú mọ́kànlá ẹni kàn mí akugi. ẹgbọ́n náà kí ni orísun agbára rẹ̀ gan-an? àjùra wa lọ àjùra wa. àrò ṣe bí ọba mo sọ fún ẹ mo ní ó díjọ tí afẹ́fẹ́ ò bá fẹ́ mọ́ kẹtẹ orú ọmọ lágídí mu èmi àdìsá oníyà mẹ́ta na where's the money ó wà ní mọ́tò òun ló wà ní mọ́tò. àdìsá oníyà mẹ́ta. àdìsá oníyà mẹ́ta. ẹ kọjá mọ́ àdìsá ẹrù kí o. àrò owó ṣe bí ọba ó dàbí kí n kí apá yẹn kí n máa gbé lọ ni òórùn ló máa jẹ́ fún mi lé. Àdìsá o oníyà mẹ́ta. Àdìsá. Àdìsá oníyà mẹ́ta. Oníyà mẹ́ta. ẹni bá kàdìsá lọ́nà. olùkí oyin. Hina ní kàdìsá lọ́nà. olùkí oyin. ìṣẹ̀lẹ̀ bí ó rẹ̀ mú fún ẹ tó. mo ní kó má tún ṣe olú ọmọkùnrin mo fi ẹ mo fẹ́ sí kọ́kọ́ mo fẹ́ sí bàbá mo ti jámọ́ láàánú. mo ní kó ṣàánú mi kójú mẹ́rin kó má dojú méjì mo bí fún ẹ ọmọkùnrin yóò. Sorry, madam, we understand what happened. Anyways, I promise you that the death of your husband will be investigated. Irú mọ́tò ìwo ni dáàdì gbé jáde? Jeep on black yẹn láti ìgbà tí incident yẹn ti ṣẹlẹ̀ àgbé mọ́tò wọn kù tó wà. You mean mọ́tò yẹn ò tí kúrò níbi tí incident yẹn ti ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ni sá. Inspector, make sure that wọ́n gbé mọ́tò yẹn kúrò níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ gbé lọ sí ọ́fíìsì wa. Madam, sorry for what happened. By the way, ǹjẹ́ fura sí ẹnikẹ́ni? Àdìsá oníyà mẹ́ta o. ẹrù jẹjẹ ní ẹrù jẹjẹ ní ẹrù jẹjẹ ní kanamana ní kìnìún mari kókó malala jẹ kíkọ Àdìsá oníyà mẹ́ta. èmi kì í ṣe Àdìsá o, Abdulrahman lórúkọ mi. ìyẹn ò ní mí ni owó ṣe kí ni amọ̀rú yín gan-an so pé o káṣọ wọ̀ ó dé fìlà ó dàbí mùsùlùmí ìyẹn ò mean anything àbí. Yes sir. Nígbà tá a wọnú system lẹ́ẹ̀kan sá fídíò tẹ check yẹn sá a rí pé picture tá a rí mbẹ ọ̀gbẹ́ni gbọ̀ngàn ló wà. wọ́n tó surprise mi ní pé nígbà tá a dé ilé ẹ̀ àkọ́bá tó ń kírun. wọ́n bá mi ibi tí mi ti ń kírun ni. Sir, I am so convinced pé Àdìsá oníyà mẹ́ta ni wọ́n because gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ kọ́ wa a try láti make findings ní àdúgbò ẹ̀ a dẹ̀ rí rí pé àwọn èèyàn sọ pé bó ṣe máa ṣe nìyẹn so o máa ń try láti disguise ni. má jẹ́ kó yà yín lẹ́nu. àwa mọ̀ orú wọn gan-an èèyàn gidi lẹ máa rí wọn lọ́sàn-án tó bá rí lóru oró tó wà nínú wọn ojú ta kékeré lọ. bẹ́ẹ̀ni. so ọ̀gá ọlọ́pàá ẹ dákun èmi kì í ṣe Àdìsá oníyà mẹ́ta. This man is truly disgusting. bẹ́ẹ̀ni ọ̀gá ọlọ́pàá irọ́ para wo leléyìí. ọmọ ọgbọ́n tó ṣe bí irọ́ ni àbí ìwọ́de ẹ̀kọ́ no problem. Officer
ọ̀gá ọlọ́pàá ẹ dákun wọlé. alájẹ ń lò lọ́wọ́ alájẹ ń rí ṣe ìyá mẹ́ta. Let's go. ẹni bá kàdísá lọ́nà. Anybody bá borí bẹ́ẹ̀ ẹ fọ́ orí wọn. Èmi Àdìsá. iná ní kàdísá. Wọ́n bá bí léèrè pé ta ló bá yín lálejò ẹ jẹ́ kó yé wọn pé èmi Àdìsá ọmọ oníyàá mẹ́ta. mẹ́ta lọ́kàn. mẹ́ta lọ́kàn. Àdìsá. mẹ́ta lọ́kàn. mẹ́ta lọ́kàn. mú mi ní kiri yó ẹ̀sìn àbáláyé. Go. mẹ́ta lọ́kàn ló ń bẹ lọ́wọ́ Àdìsá. Àdìsá níyà láyé. Àdìsá níyà lọ́run. Ìkan tó kù ń bẹ nínú ìwò ilẹ̀. Oníyà mẹ́ta ọ̀sẹ̀. GF security gbogbo nǹkan manage ṣé rí nígbà tí àwọn olè kan máa wọlé níṣẹ́ ló mú mi lọ́la yí inú odó ká dé mọ́ mi lórí ti níbẹ̀ yẹn ikú lọ́mí pariwo ní pé òun fún àwọn ohun Adamu ó ní òun Àdìsá ọmọ oníyàá mẹ́ta. Àdìsá oníyàá mẹ́ta. irun orí ẹ̀kẹ́ mi ṣe bọ̀nàbọ̀nà wẹ̀yìn. Was he here? Yes na yeah dey na. Yes sir. I confirm to you sir that ANITA Musi station yẹn kì í ṣe Àdìsá oníyàá mẹ́ta o torí pé Àdìsá oníyàá mẹ́ta ṣẹ̀ṣẹ̀ parí operation bíbá yìí. In fact office àwọn bureau de change ló wá rọ̀. Yes sir. Okay. Stand up. Everybody. Did I collect any money from you? They collect my phone. Your phone? My phone. What about you? Ó dọjọ́ tá fẹ́fẹ́ ò fẹ́ mọ́. Kí make a collect it follow you. I don't get collect it ọ̀gá. Ọ̀gá kí. Mo dẹni àìkú. Ẹni kàn mí àkùkù. Ọ̀rọ̀gbọ́ mi di mọ́kànlá o. Ẹni kàn mí àkùkù. Mi ò understand nǹkan tí ẹ bá mi sọ lórí fóònù lẹ́kọ̀ọ́. Yes sir, ohun tí mò ń gbìyànjú láti sọ fún yín lórí fóònù lẹ́kọ̀ọ́ ni pé nígbà tá a dé spot tí wọ́n ti rọ̀bù yẹn àwọn victims tó wà ń bẹ̀ àwọn bureau de change tí wọ́n rọ̀ wọ́n sọ pé Àdìsá oníyàá mẹ́ta ló wá rọ̀bù àwọn so definitely kì í ṣe Àdìsá oníyàá mẹ́ta la mú sí ọ́fíìsì sir. Yes sir. ẹ jẹ́ nǹkan tó yà mí lẹ́nu sà bàtà dé sí yẹn sà àwọn aládùúgbò èèyàn ń confirm fún wa pé Àdìsá oníyàá mẹ́ta ló wá rọ̀. Àbí wọ́n rò wípé Àdìsá oníyàá mẹ́ta ni. Sà ọ̀rọ̀ sà o wọ́n confirm ẹ̀ fún wa sà so nǹkan tó kọ́ dùn mí ni wípé àkámọ́ bẹ́ẹ̀ ó ti operate tó káwa tó dé bẹ́ẹ̀. ẹ káàbọ̀ dada sir àwọn ẹ̀ fi ẹ̀. Anyway, àwọn bàbá yẹn náà lè sọ bẹ́ẹ̀ pé tí àwọn kì í ṣe criminal but at the same time àwọn jọra náà. Ẹ mọ nǹkan tá a máa ṣe. So a máa release it but at the same time èyí lè máa ṣiṣẹ́ níbi iṣẹ́ so tá a bá release it máa ṣe investigation bóyá òun ni o bóyá òun kọ́ ọ ṣó ti ẹ̀ ń sìn. Láàrin nǹkan náà. Okay. You can go. Àlàyé ò ti rẹ̀yìn náà. Iṣẹ́ la ṣe lọ látà ogun pápá ń wòyàn ẹ̀ẹ́dẹ̀já lórí lọ relax. Kí la tún wá ṣe ń bí ìbàdí? Bàbá kí ló ń ṣẹlẹ̀? Tàbí understand ìkàwé kí understand ìgbà àti ṣiṣẹ́ tó yẹ ká lórí ìfọlọ́ sí i. Àyọ̀ wà ní ìbáyìí àkọ́tún dání ìgbà. Oṣù mi wà bá. Bàbá tí kan bí ìbá wà ń bẹ̀rẹ̀ ẹkú jíjẹ́ ká mọ̀ ẹ sọ fún wa náà. Ibi ilé ọ̀hún lé. Tábà ṣiṣẹ́ tábà wà ní ìbàyìí náà, ilé náà ṣì. Ó ti tó jáde mi sábì ilé ọ̀hún lé. Ibi ilé ọ̀hún lé mi máa gbọ́rú yẹn rí nígbà. Láì ṣe ṣíṣí. Eṣiṣi náà lè máa pe báàlì ilé ẹ̀. Ó mọ títọ́ pẹ́ kú sórí ọtí. Dábì náà ṣó lè súbà mọ́ kí ni? Tó bá gbẹmu lé tán, ó máa ń súbà. Sùn sí nígbà yẹn. Bọ́ mo rò pé ìwọ ní làákàyè náà. Kí ló ṣe é? Tó bá draw program sílẹ̀, tá ló execute iṣẹ́, mo believe pé ìwọ ni the next person tó lè understand nǹkan tá lọ ṣe. Bọ́ọ̀lù yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí orí òpin báyìí. Now ẹ wo gbogbo iṣẹ́ tá lọ ṣe ń bẹ̀ yẹn bó dẹ̀ ṣe wà successful ẹ wá ní ká máa bọ̀ náà lé lọ. Ẹ ti ẹ̀ rorí pé tó bá ń trace wa lọ́ba ṣe ń lọ yẹn ẹ wo bẹ́ẹ̀ ṣe fire bẹ́ẹ̀ ṣe drop now.
ọ̀rọ̀ lolúwa mi sọ ọ́ kí ló ṣe igun nífura o àlàyé mu àpẹẹlú ẹ̀já rẹ̀ wá sọ pé ẹ̀ lọ àlàyé tí wọ́n lè mú fọ́ fún ẹ̀. ọ̀bà ti gbọ́ báyọ̀ lórí pọ̀lọ̀ ní tọkọ lọ́tọ̀ láàárọ̀. ẹ kó já wa láàrin ìlú wa ní ọgbọ̀n báyìí. ó kì í bẹ́ẹ̀ jáde ṣé kí n gbé yín níbẹ̀ tí wọ́n á gbé yín níbẹ̀ kí ẹ máa ṣe fún mi. ṣé ẹ fẹ́ gbọ́ ẹ̀yin ò ní pété ò tẹ̀lé wa wọlé yìí mo ṣe àgbọ̀n dúró kàn kálá ó lè ní síta mẹ́ pé òun fẹ́ wọlé pé anybody lè lọ wọlé pẹ̀lú wa. ọmọ ẹ láì tó gún o. ẹ ṣáàṣì mọ̀ pé ọ̀rọ̀ mi lè padà tẹ̀lé atlas bó ṣe wá wà tó mọ̀ pé tiger ẹkùn ni àbí parọ́ ni. ẹ̀jẹ̀ máa ń wà lójú náà. always tiger ti máa máa ṣe bí ìfọ́nì náà tó bá délé tó bá fèsì wọn lọ́wọ́ fèsì wọn padà. 100 kan 200 ni kí ló máa ń ṣe ọmọ ẹgbẹ́ tàgbẹ̀ tí rí iná dáńdò olùkọ́ gùjì mi ní bàbá ẹ̀ ó láìkí ogun gan o. báwo ni tẹ̀ ṣe mọ̀ wọ́n gùjì. alógun máa ti jù. wọ́n á ní bẹ́ẹ̀ ń bá ẹ̀ kọ́ fẹ́ mi rí ìjọba fún mi lọ́tí kí ló bá fi dà pé o. jẹun kó kú ó láti fẹ́ gbọ́ lórúkọ mi àti mọ̀lẹ́bí mi ọkọ̀ ara lé mi kí lè fẹ́ jẹ́ mu. Nǹkan mọ̀ iná sí bí o so. NSC kódà ṣé kí n ṣọ̀kẹ́ ẹ kọ́kọ́ pé kí n ṣọ̀kẹ́ máa fọ́ lẹ́nu sí tí ò náà kọ́. Bọ̀rọ̀ yìí ṣe ń lọ. Ẹ pẹ̀lẹ́ màá ní kí n tó wá jọjú sí bí mo ṣe máa ń wá torí mo mọ̀ pé tẹ́yìn bá tínú yín bá ti ń dùn gbogbo bẹ́ẹ̀ mi ṣe ń ṣe tó ń milẹ̀ kìkìkì á máa jú mi ṣe mo ní kí n má jìnnà sí màámi ẹ pẹ̀lẹ́ wà. wo àdìsá bó ṣe ń tọ́jú mi tó ń kẹ́ mi tó ń gẹ̀ mi ọmọ atọ́jú wọn ni àmín ìrandíran ọmọ ẹ wọn á ṣe jù bẹ́ẹ̀. àmín o. àdìsá ṣó o gbàgbé kìlọ̀. mi gbàgbé o mi ò gbàgbé rárá o gbogbo bẹ́ẹ̀ tí n bá ti ń wá bí tẹ́ bá ti sọ fún mi mi ò fi sọ́wọ́ òsì débi tí màá fi para o gbogbo ẹ̀ pátápátá ló ń bẹ nínú ọpọlọ mi yìí mi ì lè gbàgbé. àmín àmín. ọ̀rọ̀ yìí dojúrú níbo láyé ìwà ń lọ. kíníkọ́ ló máa bá sọ ìyẹn sínítọ̀ ló máa bá sọ̀rọ̀ ní sùúrù èmi àti sínítọ̀ ti discuss ẹ̀ òun dẹ̀ ti suggest ẹnìkan pé òun la máa fà sílẹ̀ tó máa lọ fún position yẹn òun ló máa wá lọ bá so tó bá ti confirm ẹ pé the same person ni ó ti tán ni ẹ kò sẹ́ńtẹ́ mú wá tèmi ò tí ó wà pa pẹ̀lú òun hello yeah, exactly okay a máa sọ later ń wá ẹ bóyá ká ṣe conference call. Oh, better. All right now, later. Ẹ kúlé o, my dear. How are you? Mo ṣe bẹ́ẹ̀ jáde ni. No, Daddy. How are you, my baby? Mi ò ní jáde pé mo fẹ́ rest pé mo fẹ́ wà lé. No, mi ò lọ́rùn kankan. Daddy inú mi dùn bí mo ṣe bá yín lé. Very good, Jare. Ọbẹ̀ máa ti jáde ni. No, mo ti decide pé mi ò ní jáde. Ó ga ọ. Ebi ń pa mí náà, ó dàbẹ̀ ṣe dé ìyàn ọ̀ya. We should go and make food. Okay, jẹ́ ẹ̀ lọ bá yín dáná. No. Daddy mo ní gist fún mi. Ó yá máa sọ̀rọ̀. Ó máa ní gist. Ní àti yín nìkan. Ogun fẹ́ kí ó pẹ́ gbọ́. Kájọ jẹ́. Kájọ ṣe. Kájọ jẹ́. Kájọ ṣe. Kájọ jẹ́. Bó ṣe yẹ kó rí nìyẹn. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin èèyàn mi ó ti ń rújú o kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí inú ń bí mi gidi kan inú ń bí mi nítorí pé nǹkan tá a tó ti ń wọ́ ẹ wo owó tá a ti ń retí subvention wa ti pátì wọn tá a ti ń retí láti jọ yìí ṣe àwọn owó yẹn ti pọ̀ sí but ọ̀tọ̀ níbi tó ń lọ ọ̀dọ̀ idiot yẹn ló ń lọ Williams yes ọ̀dọ̀ Williams ló ń lọ èmi ò mọ bí omi ṣe tẹ̀yìn wọ̀n mi lẹ́nu tó jọ́dọ̀ Williams ló dàbí owó gbà àwa pè àwa jókòó òun á dàbí olórí a máa ń dín owó who does that ní mo ti ṣe yẹn as long as David ìjẹ́ party chairman ẹgbẹ́ yìí èmi ò ní lọ sí ìpàdé yìí ìyẹn ni mo ṣe pe ẹ̀yin lẹ́ẹ̀kan tí mo dẹ̀ mọ̀ pé ẹ lọ́ọ̀yà sí mi tẹ́ ẹ bá dẹ̀ ìgbà pé I am your leader tẹ́mi ò dẹ̀ ní tẹ́mítì nìyẹn mi ò rí rí sí tẹ́yìn lọ́gbọ́dọ̀ lọ. My chairman. Ẹ lè
nǹkan tó ń bọ̀ lókè bẹ́ẹ̀ ni mọ̀. Kí ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ṣé màá mọ bí ọ̀rọ̀ owó ṣe jẹ́? Màá mọ bó ṣe rìn, màá mọ bó ṣe fẹ́ wá, má tún máa bínú, màá máa sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Mi ò mọ̀, I don't know. Ẹ wo my dear, ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ ti tèmi lẹ́yìn owó iná tún ni. Ẹ lè ní ká má lọ síbẹ̀ yẹn, tá a bá lọ, báwo la ṣe fẹ́ rí nínú àwọn owó yìí dáná? Owó yìí ni. Máìjà, ṣe rí Yorùbá ní tí ò bá sí ń bẹ̀, oníbàwọ̀ ni a sì pín. Mo fẹ́ kẹ́ ẹ já rántí láǹṣà ẹgbẹ́ wa ẹ̀ pé kájọ sí kájọ jẹ́. Báwo làwa ṣe wá máa sè é tí William máa jẹ́? Mo fẹ́ kẹ́ ẹ já ronú sàárín yẹn, ẹ já mú ẹnìkan láàrin wa gẹ́gẹ́ bí aṣojú kó lọ sí ọ̀dọ̀ Williams kájọ jókòó táwọn bá tiẹ̀ lè lọ kájọ mọ bí owó yìí ṣe máa jẹ́ pínpín. Àwọn ò lè mọ àti jí ẹgbẹ́ gan àti jíya gan ọbẹ̀ rẹ̀ wá lè délẹ̀ kí William wá pé òun máa kàn máa kólákólákólá Máìjà ẹ jẹ́ káwọn lọ́sàn àárín yẹn o. Ṣé wọn ti ń lò yín fún mi báyìí ṣá? Ṣé bẹ́ẹ̀ o? Ẹ jẹ́ kárí ṣe lè ní bàbá. Okay. Ṣé èrò ọkàn yín ni pé ká rán yàn lọ? Àbí? Bẹ́ẹ̀ ni. Okay, tó bá wá dà bẹ́ẹ̀ mi náà tó wà agree pẹ̀lú ilé gbẹ̀gbẹ̀. Point. Ìwọ ló máa lọ. Má ṣe ọmọ, why me now? Mélòó gan lára mi tẹ́lẹ̀ kí n nìkan lọ dáfẹ́sì àwọn pípì lọ. In the process tá a bá ń pín owó lọ́wọ́ tíjà bá lọ ṣẹlẹ̀ kí lẹ fẹ́ kí n ṣe? Nítorí pé mo mọ̀ pé o smart lọ́wọ́. 1, 2, ìwọ àti woman leader wọn ṣọ̀kẹ́ bẹ́ẹ̀ ṣe rí nìyí. So wàá lè feel at home. Ó ti yé wàá gbọ́ gbogbo nǹkan tí wọ́n bá ń sọ bẹ̀rẹ̀ dáadáa. Wàá lè mọ́ to operate. Tó bá dẹ̀ fẹ́ ṣe bí rere tó bá di fẹ́ bí rere ní wàá palẹ̀ mọ́ owó tiẹ̀ wàá máa mọ́ tiẹ̀. Má ṣe àmà. Bẹ́ẹ̀ni. Lẹ́mi nìkan kí n dá palẹ̀ mọ́ owó. Ìwọ má fọ́. Ó ti gbọ́ àwa tá à ń rún ẹ lọ àwa náà gọ̀. Backup wà lẹ́yìn ẹ̀ tó bá fẹ́ ṣe bí rere wọ́n aṣọ àwọn wá lù wọ́n. Wọ́n gbé wọn. Mo jẹ́ ẹrù jẹjẹ ní kanamana ní kìlẹ̀ náà máa ti kó ọlọ́lọ́lọ́ jẹ́ kí ọ̀pọ̀ Káàbọ̀. Èmi ni mo ní kí chairman get in touch pẹ̀lú ẹ̀ pé kò jẹ́ ká ríra. Ó ní iṣẹ́ kan tá a fẹ́ gbé fún ẹ because a ní ìgbàgbọ́ pé wọ́n ló lè ṣe é. Ọṣẹ àbùbọ́ tí à ń lò fún àwọn operations wa tẹ́lẹ̀ ṣé àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí kò sí tó ṣe yẹn náà. Very good. Now bóun ṣe lọ yẹn àwa need replacement. We need somebody that can carry out our operations even better than him. So we need ògbóǹtarìgì èèyàn kan tó lè ṣiṣẹ́ yẹn fún wa. So ibi tèmi àti chairman tí wọ́n discuss láàfin pé just marry bàárí ẹni yẹn. Do you, like he said, do you have somebody? Ó wà sir, ó wà. Wọ́n lè wà. Wọ́n wà. Jasper, jọ talẹ ni náà. Àdìsá Ìyámẹ́ta, ẹni alájọ, lójú lájọ, àtiwájú ẹ̀yìn bákan náà, bàbá ọkùnrin gbogbo ni. O lè ṣe é. Bẹ́ẹ̀ni. Very good. Afẹ́rí. Àti pé ìjọ wo ló fi pé a lè rí. Tẹ́ bá ti fẹ́ kó wá máa mú wá. Afẹ́rí má jọ sọ pé mi nìkan gbó wá láfẹ́rí. Iṣẹ́ ti ṣe ni bàbá. tó gbéná ojú ẹkùn láyé ìṣàwó mo lẹ́ni. olùwà mi máa ń làágùn náà láyé pé torí ẹ̀ pàtàkì sọ̀rọ̀ pẹ̀ òyìn ló kéré jù a máa lọ sí market fún kò ṣọ́wọ́n tó play what nìkan ló máa lọ market àwọn agun máa lọ market àwọn máa lọ sọ́jà àwọn máa dé ìyẹn ló kéré jù the problem gbọ̀ngàn ni wípé ọ̀pọ̀tà ń dóde kílé tó ń dá wa dó tó time yìí. ó sún mi o. ọ̀pọ̀tà ló ń bọ̀ ẹni kú ADISA bẹ́ẹ̀rì ẹ̀ sá o. ẹ̀rí ó ní reason ní bá ti di débi tipẹ́tipẹ́ gan mọ òun tí èèyàn bá fẹ́ sàn nǹkan fún yàn tí ó bá ti gbọ́ ó ṣe ṣe kẹ́rù máa bá wọn ọkọ̀ kẹ́rù bá yín náà àtọ́yẹ̀ yín lè jù yẹn lọ ẹ ti yẹn sí
Adisa ní tó ṣẹlẹ̀ ni pé iṣẹ́ kan wà ní iṣẹ́ yẹn dẹ̀ rí ship mi ni ship business àmọ́ ṣe àwọn olóṣèlú ni o mo tó wá sọ fún wọn pé kò sẹ́ni tó lè ṣe ju Adisa lọ àwọn aláwọ̀ fẹ́ mọ̀ yìí tí wọ́n láwọn fẹ́ mọ̀ yẹn mọ́ pé kò sí wàhálà ní tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé iṣẹ́ yẹn 50-50 ní ṣáà. Jasper bọ́ọ̀lù ẹ̀ bẹ́ẹ̀ 50-50 báwo virus máa gbọ́ nǹkan tó bọ̀ bọ́ ẹ̀ ń bá mi sọ náà. Àlàyé mi mo fẹ́ kó sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán ni o torí kò yé mi mọ́ o. 50-50 olórí burúkú wo ni ẹ. wà èèyàn ò ń dọwọ́ rú o ìkan máa ṣí ẹ o. àbábákọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ òun àlàyé ẹ̀ fẹ́ mọ̀ wá tí òun kò tá àlàyé ẹ̀ bá ti mọ̀ wá ó ti mọ̀ kú tó bá ti mọ̀ wá ó ti mọ̀ àrùn tó bá ti mọ̀ wá ó ti mọ̀ òfò. o gbórúkọ mi ní virus ìkan máa ṣe wọ̀n. mo yàn jẹ́ ń já ẹ̀ owó tó ń sọ̀rọ̀ pẹ̀ pé tó bá ti mú jẹ́ wọlé pé 50-50 èèyàn bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ o àwọn máa kúrò rẹ̀ 60-40 ni lẹ́yìn 60-40 kò sọ̀rọ̀ mọ́ àwọn àdàlá ní 60 ìwọ ló ní 40. àtúntò ìpò wa jẹ́ 60-40 kí ló máa jẹ́ tèmi bẹ̀. ṣé ọkọ ló ní 40 yẹn. aláìní náà. olúwa rẹ wọn náà fẹ́ gbà nù rẹ ẹ kò lè ro àmú fàyè. irọ́ báyìí yẹn kéré jù mo múṣẹ́ wà náà. àfọ ẹ tẹ máa ń làágùn jìnnà. Jasper tẹ́ ń bá wò. ẹ bọ̀ nítorí pé ó jẹun náà ni ó ti mú wá ti pẹ́. tí màá rí òtítọ́ ń bẹ̀ ló ń sọ̀rọ̀ ló lè nínú wa. wo èèyàn ó ti lọ bọ́lẹ̀ ń bẹ̀ kí ló fẹ́. kí ló fẹ́ mu lè mú lẹ̀ lọ́wọ́ ẹ̀. ìbẹ̀rù bójú nínú pàṣẹ náà ni o. ó dé bá wọn bó bá dé wọn lálejò oṣù àlọ́ Batman oh sorry Batman. ìrìndí ọ̀kẹ́ ọ̀gára ọlọ́ṣà ọmọ bò rí wọn jágbá dòmọlò nàdìsá. Okay, Adisa. bẹ́ẹ̀ni sá. Then who is this one? ọmọọṣẹ́ wọn náà ló máa ń ṣiṣẹ́ ni. Ṣé o ti ṣàlàyé deal tí a fẹ́ ṣe fún? Bẹ́ẹ̀ ni mo ti ṣàlàyé fún un. Okay. Ajurawa lo, ajurawa, ajurawa, ajurawa lo, ajurawa, ajurawa, ajurawa lo, ajurawa. Tijaka ko. Adisa ONIYA. Yeah, sorry, I just have to talk with him. You know. I need to explain things to you so that kò ní dàbí pé sọ kúnná. All right? Yeah, Mr. Adisa. Abi? Afọbajẹ mo kí yín. Bàbá, ẹ mọ̀ pé ẹ̀yin òṣèlú ojú ní kì í ṣàìmọ̀ fọlọ́kọ̀. Chief Williams, mo mọ̀ yín, mo mọ̀ àwọn, mo mọ̀ màmá yìí náà, gbogbo yín pátápátá ni mo mọ̀. Thank you very much. It's okay. Now, let me tell you about the deal itself. There's this money that is coming from Abuja. About the day, bam, or you understand? But we want to play around it. We want you and your boys to come around and rob us. You know, attack us and rob us and make it look as if it is real robbery. But then, when the deed is done, we're taking 80%, we'll give you 20%. Afọbajẹ. Yes. This was not the deal tí o bá a sọ náà. Ìwé kan sọ kìí àwọn tó ń ṣe ìtọ́ finance wọn. I am the one that is giving you the job, and I am the one that is dictating your percentage. That's the way it's done. Man, we are talking about 1.5 billion. 20% of 1.5 billion is no chance play. That's how it is going to be. Agree. Do we agree? Afọbajẹ, Akin. Thank you. Kí n tó proceed, mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Okay. Gbogbo nǹkan tí Afọbajẹ sọ pátá lẹ gbọ́. Are you in agreement with it? Ó ní ìdí tẹ́mi ṣe ń béèrè o. Kó máa di pé lọ́la nǹkan ṣẹlẹ̀ ẹ bá wá deny Afọbajẹ gbogbo máa padà sórí wọn. Kẹgbọ́n nǹkan tó sọ, owó pátì máa wá síbí, ká wá rọ́ọ̀bù yín ká gbé owó 80%, 20%. Yes. Agreed.
ṣẹlẹ̀ mi tẹ̀ ń wo ìmọ̀ tí bíbí tọ́jú pààyàn 300 naira kà má wàá sọ 20% 1.5 billion naira wọ́n lè pa gbogbo community o ẹ má jẹ́ kó o dá wàhálà lẹ̀. Mr. Sir, I don't betray. Mark my word, I don't betray. 80 for us, 20 for you guys. Thank you, sir. Adisa, this is a very good man. This is a very good businessman. Nǹkan tá fẹ́ gbọ́ nìyẹn. Nǹkan tá fẹ́ gbọ́ nìyẹn. ONIYA mẹ́ta Adisa ONIYA mẹ́ta kúlóyè àgànnà nínú máa sùn ONIYA mẹ́ta Màmá mi ọkùnrin lẹ́ ń ké sí. ọkùnrin láṣẹ owó báyìí tí ò tiẹ̀ wá dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ elédùn àpé ìwọ ọmọ ó sì ń san oore náà ẹ wò. Ẹ ṣeun màmá mi. Àmọ́. ṣé o gbàgbé èkìlọ̀. Gbàgbé kẹ̀ gbàgbé ẹ̀wẹ̀ mi gbàgbé o. Òdòdì. ó ń burúkọ ọmọ ajá ló ń burúkọ. Ìyẹn ò ṣe tiwa. torí ọ̀rọ̀ jẹ́ pé gbogbo ìgbà tó bá wá sọ́dọ̀ mi gbọ́dọ̀ máa sin ọmọbìnrin rẹ̀ pàpà kí n máa rán ẹ létí. ní ìkìlọ̀ bá a ṣe ní o ṣe ni o máa ṣe o. Ìyá mi ò gbàgbé. ìdá ni o má ṣe o. Ìyá mi ò gbàgbé. Nígbà tó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ṣe fún mi bí n bá ṣe ń pè wọ́n báyìí náà ń dá mi lóhùn. Ó yẹ kẹ́yìn kan ti máa gbúròó. Ẹ wò bí wọ́n bá ṣe oore fún èèyàn béèyàn bá mọ̀re bí olè tó kóni lẹ́rù lọ ni. Èmi Àdìsá ọmọ oníyàá mẹ́ta máa mọ̀re ṣe rí ibi tẹ́ wà yìí wọ́n á mọ̀ pé bí ọmọ kan wọ́n á mọ̀ pé ní ọmọ kan ẹ wo wọ́n á mọ̀ pé ní Àdìsá kan mo tún padà bọ̀ láìpẹ́ o mi ní jìnnà sí ẹ ṣàmọ̀ pé mi kì í jìnnà sí ẹ ṣeun màmí ẹ ṣeun màmí ẹ ṣeun ẹ̀yin máa wọlé lọ ẹ ṣeun ẹ ṣeun. Àṣẹ. ọ̀kan tó kù ó bẹ nínú. òun ṣe pé nítorí ẹ sọ pé kí n yọjú sí yín ni mo ṣe wá o èmi náà ti fẹ́ rí yín ti pẹ́ nítorí ó lọ́rọ̀ kan tó ń disturb mi. mo ní bọ̀bọ̀ kan tí wọ́n ń pè ní Àdìsá oníyàá mẹ́ta. bọ̀bọ̀ yìí ń disturb mi ó fún mi problem gan kò ń jẹ́ kí n lè progress nídìí iṣẹ́ ó fún mi wàhálà gan torí ẹni mo sọ pé kí n yọjú kí n sáré wá rí yín nítorí ẹ̀yin nìkan lẹ lè help mi. dákun Àdìsá kí ló pè. Àdìsá oníyàá mẹ́ta ó fún mi problem ó fún mi wàhálà ó disturb mi gan ó dẹ̀ ti sú mi ó ti sú mi. ẹ̀yin nìkan lẹ́dẹ̀ lè ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ó fún mi problem gan. ó mẹ́jẹ ń tán ó ti sádọ́gba ó sì ti dandan kọ́gbà ọ̀gbà ọ̀ pọ́pọ̀lọ́ bá sì débi rù a ní àfò gbàgbé ọ̀rọ̀ Àdìsá oníyàá mẹ́ta gbàgbé ọ̀rọ̀ ẹ̀. ìhàlẹ̀ ni ó fún mi problem gan yẹn ní sleepless night gbogbo iṣẹ́ tí mò ń ṣe kí o tí ẹ lè progress. Àmì ẹ kò help ẹ ràn mí lọ́wọ́ kíákíá mo ní ìdẹ́ ọ̀ mo ní solution ẹ jọ. ṣóńṣó. Àmì solution àtúnṣe ni mo ní ìdẹ́jọ́ ẹjọ́. èmi tí mo ní bí náà bá ń jó lórí omi kó kérú ẹ̀ wá Ifá kan ló sọ̀rọ̀. ó ní a bá máa ṣe ọ́ àṣetán dápọn adábẹ́kú tẹ́lẹ̀ ọ́ eléyìí tí ń lọ rẹ̀ mọ́ lọ́gbọ̀ọ́jọ́ yẹ ẹ̀bọ̀ wọn pẹ́ kó wá máa ṣe. ó lábàámọ̀ mi ò jẹ́ mọ̀ sí tán dápọn mọ́jọ dápọn mọ́ lọ gbàgbé ọ̀rọ̀ Àdìsá oníyàá mẹ́ta. bá mi ẹ̀dẹ̀jọ́ náà ẹjọ́ mo dẹ̀ mo ní solution kíákíá ẹjọ́. aláwẹ̀ forget it about it. tọ́lọ̀ lélẹ̀ ní àbọ̀là ló ń lọ tọ́sàn ní àbà ẹ̀lẹ́ forget it about it o ìṣe kọ̀ǹkọ̀ ọ̀jẹ̀ka ọ̀lù ẹ̀bù ọmọjí ọ̀bínú ẹ̀ràn fáwà lẹ́.
ADISA. Now listen, ó lè gbé, ó lè gbà ni o. Ojú yín ló rí. Tó bá wá bí lé ẹjọ́ ta ló lówó? Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ jẹ́ kó mọ̀ pé ó dijọ́ tí afẹ́fẹ́ ò bá fẹ́ mọ́ ẹ tó rọmọ lágídí mú. Èmi Àdìsá oníyà mẹ́ta, owó dowó mi o. In addition to that, kò ń ṣòwò yín o. Ẹ má rò, ẹ má sunkún lórí owó olówó o. Owó ìlú ni. Àwa ìlú dẹ̀rì táwa gbówó wa. $1.3 million equivalent 1.5 billion naira. Àwa mọ̀ èyí tó wà ń bẹ̀. Owó àlà wa gbà o, ẹ má bínú o, kò ń ṣòwò yín o. Ẹ wò, àwa ti gbówó wa báyìí. Ṣé wàá gbọ́ mi? Bàbá rí láàrin yín tó jó lórí burúkú. Tó fẹ́ lọ inform DSS lẹ́pẹ̀ wọ́n ní o àbí army àbí lasma o. Èyí tó bá tẹ̀wọ̀n yín kẹ́ inform kò sí wèrè. Tẹ́ bá ṣe ń sọ fún wọn. Kẹ́ bá mọ̀ pé àgọ́ ọmọlé yín o. Àmọ́ family yín gbogbo yín la máa wá kí. Pátápátá. Á dẹ̀ pa everybody. Women leader. Ọmọ ẹ̀ tó wà ní 300 level ní Yorùbá investing kọ́. Ó wà. Ó yẹ pàtẹ́wọ́ fún wa kò easy láti jalè. Tanto gbéná ojú ẹkùn láyé ìṣàwó. Mo lẹ́ni fojú àná wò fọlá bọ́ láṣọ. Owó gbogbogbò ní. Tanto gbéná ojú ẹkùn láyé ìṣàwó. Wèrè kò níbi kan àgbá mú. Àdìsá oníyà mẹ́ta o. Ẹrù jẹjẹ ní. Ẹrù jẹjẹ ní. Ẹrù jẹjẹ. Ẹ̀gbọ́n ni kí ló yé? Ṣé bẹ́ẹ̀ ṣe kúrò mí tẹ̀ kúrò mí? Kílẹ̀ wá. Mo ní ẹ̀ ti wá bí ilé ẹ̀fọ́ ẹ̀ ti wá gbọ́wọ́. Ó yẹ ẹ̀ máa lọ. Ẹ farabalẹ̀, yá mi mọ̀ bá ti ṣẹlẹ̀. Alẹ́ kí ló ṣẹlẹ̀ ọgbọ́n? Ìta ìfọ̀gbọ̀n lọ gbọ́ngbọ́n. Ìta ìfọ̀gbọ̀n lọ gbọ́ngbọ́n. Kó ṣe ti lọ kó ṣe. Ó yẹ ẹ lọ. Wọ́n ní ká get out. Ẹ lè tún ṣì dúró síbẹ̀ ṣe rojọ́ fall out now. Owó ìjọba. Ṣé kò lára ni ọ̀rọ̀ tó ń bá mi sọ lórí fóònù yẹn kò bá etí mi rí rárá. Ifá kò tiẹ̀ yé mi kò yé mi ìyẹn mo ṣe ní kí n pe àwọn unit chairman tó kù kó wá sọ lójú wọn kí ló ṣẹlẹ̀ gbogbo. Nǹkan tí ojú mi rí ẹnu mi ò lè sọ tán. Ẹ ti ọkọ bá mi dúpẹ́ pé mo tiẹ̀ ṣì wà láàyè láàrin ẹbí báyìí. Tí àwọn gómìnà sọ níjọ́ kìíní àná tí chairman ní kí n lọ represent wa láti pín owó lọ́dọ̀ àwọn Chief Williams. Ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. Ọmọkùnrin tó ń dà lórí tó ń pè ní Àdìsá oníyà mẹ́ta. Wọ́n bẹ̀rẹ̀ láti wá rọ̀. Ọ̀rọ̀ ti bẹ́yìn yọ wọ́n ti gbé gbogbo owó lọ. Ní sùúrù. Ṣé owó tàwọn Williams àbí àtowó tiwa? Gbogbo owó náà ti gbé lọ. Kò sẹ́ni tó ń gbà náà àtàwọn àti tiwọn. Nígbà tí mo rí àwọn ìbọn yìí, èmi àti woman leader bá a ṣe lẹ̀ mọ́ra wa rẹ̀. Ara mi ti domi tí mo ṣe ń gbọ̀n lélẹ̀ pé ṣó ti wá dópin lẹ́ni báyìí ni lójú ikú. Sámà àtàlẹ́ àná ni ìyẹn ti káàkiri ìlú pé ibi táwọn tí wọ́n ti ń pín owó pé Àdìsá oníyà mẹ́ta ọ wá bẹ̀. Èmi dẹ̀ ti gbọ́ ṣùgbọ́n táwọn sọ ni pé ẹ̀yin lè rán Àdìsá oníyà mẹ́ta kọ́ lọ. Mo wá dúró mo wá ń rò tó lè jẹ́ yín sá mo wá rántí pé ẹ sọ pé ẹ fẹ́ fún ní backup. Kò yẹ kẹ́ ẹ wá lè ṣe bẹ́ẹ̀ yẹn tọ́dọ̀ wà lè bàjẹ́ gbówó wà kó mọ̀ lè gbé sá lọ. Ẹ má yí mọ́ mi lọ́wọ́ o. Backup tí mo sọ pé mo fẹ́ fún wọn tí mo fẹ́ fún point níbẹ̀ ni wípé a lè débẹ̀ kó fẹ́ di pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí lu ọmọ ọlọ́mọ kó pè wá immediately káwa ya wọlé ká ṣá wọn ká lù wọn ní o bí ìjọwọ́ mi ò mọ kankan pa Àdìsá gbowó Àdìsá gbowó mi ìrẹ́yìn ọ̀kan lọ gbowó tá a bá jọ fìgbín so ọgọ́fà
mi bá fẹ́ ní àbò fẹ́ lé àjọ máa kọ́ ni báwo mo ti bẹ̀rẹ̀ ṣe mo ti ṣe rí ni. èmi ò rò nǹkan kan torí kankan wá sí ọpọlọ tèmi bí kò ń ṣe mú ẹnu lé ọ̀rọ̀ yẹn nǹkan yẹn wá sí ọpọlọ mi pé ṣé kíní yóò kí n ṣe set up ṣá. very well. because ó fẹ́ jọ set up lójú mi o. set up gangan ni kí n kó fẹ́ jọ set up ní ó yẹ ẹni tó sí ọbẹ̀ ló jí ọbẹ̀ jẹ very clearly but ẹ má wọlé o òun ti Jaguar àti kú sí palo àwa náà á Jaguar àti sí palo bẹ́ẹ̀ náà ni o sùúrù ló gbà èmi á dídì kúlẹ̀kúlẹ̀ lọ a máa mọ ọmọ tó ṣẹlẹ̀ gbogbo Àdìsá Williams èmi àbí Àdìsá ò ní lọ dédé operate bẹ́ẹ̀ bákan ló ṣe gbọ́ wípé owó ń pọ̀ báwo ló ṣe mọ̀ tí ò bá ń ṣe látẹ̀lú tèmi sọ fún ẹ̀yin tí kankan nú ẹ̀yin tẹ̀wá ní yóò lè lọ́tọ̀ Àdìsá ó ń láti jẹ́ Williams ló ti yé yín àtàdìsá o àti Williams o kiri yóò báwo bá bèrè sábà bèrè ẹ̀sìn àbáláyé mẹ́ta lọ́kàn ló ń bẹ lọ́wọ́ Àdìsá níyà láyé Àdìsá níyà láyé. má gbàgbé o aláwọ̀ a máa rán ẹ létí. gbogbo ẹṣin ní kí n máa ṣe lè ju mi ṣe ẹṣin lè gbàgbé ẹ ṣeun máa mi máa rí yín pẹ́. àdàfojú ò ní tiẹ̀ o Olúwa wà pẹ̀lú ẹ o Ọlọ́run máa dúró tiẹ̀ gbogbo ìgbà. Oníyà mẹ́ta kò sí bẹ́ẹ̀ ṣe lè jí dókòtó kò lẹ́hùn máa bá kùkùté kò sí bẹ́ẹ̀ ṣe lè jí dókòtó sẹ́ kò lẹ́hùn máa bá kùkùté. Àdìsá ọmọ ní ọmọ wù mí nice idea mo bá idea yẹn ó ti kọ́ máa guide wọ́n sì guide mi yìí sì gbọ́dọ̀ máa kúra lọ operation ó ti yé tí wọn kò bá lọ sí operation ọkàn á wà nílé wọ́n máa guide mi in case anything bá ṣẹlẹ̀ lọ operation tí wọn kò bá kúra lọ sí operation kò lè make sense so idea yẹn mo bá. Yeah, that's a good one. Mo ní láti update yín fún the next operation but àwọn people yẹn láti fún ní diagram yẹn bá ṣe fẹ́ rìn ìwà yẹn hopefully before the day runs out ó yẹ kán fún mi ní click ṣe get it so as usual mo fẹ́ gbogbo yín kẹ́ you get. ẹ bọ lórí ọ̀rọ̀ tẹ̀sán wọn Àdìsá oníyà mẹ́ta ọ̀pọ̀ ọmọ ní àbá òwe bí ọ̀pọ̀ aláhùn ọ̀pọ̀. ṣe fẹ́ gbọ́ ṣé kí n gbé yín débẹ̀. Ọlọ́run ti bá gbé yín débẹ̀ mi ní disappoint yín. kí n gbé yín débẹ̀ ṣe mọ tó fọ́ ni tó bá ti ń bá yàn rìn láyé máa fura o bóyá tó ń bá rìn yẹn bóyá kò pí ẹ bóyá kò sàn ẹ padà lẹ́yìn ẹ bọ̀ olúwa mi ó sàn anybody. Àdìsá oníyà mẹ́ta ọlọ́run number one is there. ẹyin boss yes boss. ẹ wo ẹni tó bá máa kú òun ló máa kú ẹni tó bá máa yè òun ló máa yè ẹ jayé orí yín lọ ilé ìkéré náà ẹ jayé orí yín lọ. ẹbí náà bí sà kó bá a lè dé ọgbẹ́ ọlọ́run lọ ó dákọ̀ kọ́. tó bá gbọ́ lórí burúkú ni ẹ mo dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ayé ẹ̀ ò ní dá fún nǹkan tó sọ ẹ̀ alálà òṣì oyin lálàá lẹ́yìn ìgbà tó lálàá pé lálọ́ọ̀dẹ tó burú yẹn máa kú 7 years ago dèdí lálọ́ọ̀dù kú ó tún lówó sí ni lágbára Ọlọ́run mo mọ̀ pé mi ò lè sínú àlá tó ti kú mi ò lè sínú àlá yẹn irú àlá tẹ́yìn bá wà ká bọ́mọ sùn ká gbowó ká ṣe fàájì ní máa ṣe fàájì kù ayé ẹ̀ máa bàjẹ́ ni no dey talk this kind of way máa tọ́ ọ́ bọ̀ ẹ̀ lójú o káyọ̀ kó ṣàdìsá tí mo respect ni ó yẹ kí n pa ẹ́ síbi ni wọ́n lè ní ẹni à ń sọ̀rọ̀ patient ọba tó máa sọ èèyàn gidi ó ń sọ̀rọ̀ àlá ó ṣe ní lálà tí Àdìsá update àwọn androde fún next operation tàbá ti wá lọ tàdé tó bá bí aláyẹ anybody kọ́dá kó wá tọrọ owó bóyá mo ní pa ó dẹ̀ ìfẹ́ sọ àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ni ó dẹ̀ gbé bad news ọdún good news lọ́dẹ̀ tó ń sọ má bàa sọ́dún kọ́ báyìí lẹ́gbẹ̀ẹ́ mi mọ́.
bàbá ọ̀lẹ́ni mọ̀jàmọ̀ sálámà kíkanjú ló bídí pàtàkì kan ò sí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Lábẹ́bẹ́ newspaper tá a kà wọlé lálẹ́ àná níbo ló wà òun ni mò ń wá nù ní látàárọ̀ sí mi lórí. Saburi ohun tó sọ ni pé ìwé tá a kà lánàá. Lálẹ́ kò ń ṣe tá a kà wọlé lálẹ́ àná. Newspaper ìbò ló wà ṣé bá ti mọ̀ bí tá à ń lọ ṣe bí àdìsá la rí ní headline tó ń wá. àwa sì mọ̀ wípé Ramoni tó kírun lórúkọ ẹ̀ jẹ́ ló ń jẹ́ àwọn òmóríkì ẹ̀. Saburi o má dalẹ̀ o. ẹyẹ ọjọ́ ìdálẹ̀ lẹ́ aṣẹ́gun lórí eégún. àsìkò nìkan lórí eégún. àṣẹ. àsìkò nìkan lórí eégún. àṣẹ. àsìkò nìkan lórí eégún. àṣẹ. tá a bá dídọ̀ wọn agbófinró tọ́ni ṣe é mọ̀ dáadáa. ìyẹn Ramoni. ta ni àmọ̀ yìí Ramoni lórúkọ rẹ̀ ṣùgbọ́n súnú ẹ̀ àdìsá ni. ntọ́ máa sọ lọ́jọ́ kọ̀ọ̀kan. ó ń discuss less wọn. tábà gbogbo kìlọ̀ bẹ́ẹ̀ bì ṣe. tí àwọn ọlọ́pàá ibà fi lè fún wa ní owó. èèyàn agbófinró. tó fún wa ní owó. jọ èló náà talẹ̀ látàn. ṣé àtàn. ilé àtàn ṣé àtàn tàbí. bó ṣe àti dátàn. àtàn pọ̀ oríṣiríṣi. láti ìjú lọ́sàtàn lọ tó fi dé àwọn bíi orí ló pé nǹkan wọn ni. láti ìjù lọ sókè báyìí ilé ibẹ̀ ti gbé wúrà wọ́n ti tà ní ẹ̀ẹ́mù lọ sókè. wọ́n mi lò pọ̀ o èló wa ló ń ta ti aṣọre. ṣaṣọre ìyẹn 950 ló ń ta aṣọre. ìyàgò sọ̀rọ̀ sí ṣì ń bá búlẹ̀ ó sì ń gbé àlárí. ẹwà ìjókòó làwọn wà. àti ẹ̀jókòó adúró ni Saburi farabalẹ̀ torí ibi tẹ́ ẹ̀ ló wà lọ́kàn yín Saburi ó sọ pé ẹni sùn rẹ̀ má bínú ṣé àgọ́ sọ̀rọ̀ tí ṣì ń gbé lálàárí. ṣé àlàrí. ẹ jọ torí Ọlọ́run torí kí lẹ ṣe dá wa padà ń sìn àbí. nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ àwa mọ̀ wípé tẹ́lẹ̀ ìrọ̀lẹ́ bí aago 6 lẹ máa ń gbé gbá pé ẹ fẹ́ wẹ̀ kí ẹ tó kun gba kéèkì kí ẹ tó wọṣọ ṣé ẹ tún ti ní kọ́sítọ́màsì ní ọ̀sán gangan ni. Saburi òye lè fa àtọ̀sí o. Saburi ilé mi ní ibà èmi ni mo nílé ẹ pẹ̀lẹ́ o. ọ ní ìrọ̀lẹ́ lẹ máa ń fine alẹ́ lẹ máa ń sit ìrọ̀lẹ́ lẹ máa ń fine alẹ́ lẹ máa ń sit ibiṣẹ́ ìlọba ilé ẹ̀sìn. lọ́sàn gangan àfilẹ̀ máa bí. ẹ jọ ẹ má bínú. kí ni nǹkan tó kàn yín bẹ́ẹ̀ àbí àti wá wí tán ẹ ní ìrọ̀lẹ́ là ń jáde apàdà ń jáde ní kinní táìmù wo gangan lẹ́yìn ń gbé wa àbí táìmù wo lẹ jẹ́ kọ́sítọ́mà wa. wọn ló ráyè tó ń dá wọn lóhùn àwọn àgbàdo dára dó òṣì mo sọ pé kó má dá wọn lóhùn tẹ́lẹ̀ wọ́n ṣe mú kọ big letter ẹ̀ já lọ jàre. ní ayé yìí tí bá ń jáde tí ẹ bá tún dábìí kí ló kọ́ yín nípa àrìn àjò mi náà ṣé mo sọ wọlé fún yín ni ẹ jọ torí Ọlọ́run o. lójú àwọn yẹn bá ti rí báyìí the specialist àwọn tó máa ń gbà kórì òun kan máa ń ṣòṣùkà sórí òyìnbó òṣùkà wà lórí eléyìí tó wà pín ìgbà kórì ló fẹ́ rù pé owó tàbí gbà lọ́wọ́ àwọn ọlọ́pàá àní go sport tó sì ń gbé lálàrí. alárè ló wà ó ní ẹjẹ̀tì abẹ́rẹ́ lálàrí. ilé bẹ́ẹ̀ yóò lè ju 200,000 lọ. ó ti jù bẹ́ẹ̀ lọ òun làbàsádọ̀ wọn bẹ́ẹ̀. ká lọ Kòròdú sórí Ayọ̀mídé ọmọ ní network olórí burúkú nìyẹn tàbá pè lọ́wọ́ kan ní Kòròdú ó kàn tí mo bá gẹ̀ẹ́tì. kò kọ́lé síbẹ̀. kò kọ́lé tẹ́nàtì ni. ọ̀dọ̀ rẹ ló ń gbé mi. sórí wọ́n tiẹ̀. má wàá já pé. irọ́ sórí wọ́n tiẹ̀. ṣé kò rí. tó o ṣe irun bí ògùṣọ̀. irọ́ ògórì. tí wọ́n láì tiẹ̀. tó bá ń gbọ́ kórì o máa jẹ́ kọ́ ọmọ mi o. Saburi. ó ti bá wọn àgbààgbà múlẹ̀ ó ti dà ikú ó dẹ̀rù jẹjẹ. àjùra wa lọ àjùra wa àjùra wa àjùra wa lọ àjùra wa àjùra wa àjùra wa lọ àjùra wa ti dàgbà àjùbọ. àdìsá oníyà mẹ́ta o àdìsá àdìsá àdìsá. ẹ mú gidi bẹ́ẹ̀ ẹ má yẹ kó jábọ̀ wọ́n tọ̀ bí gbogbo ẹ̀yin náà wáyé lọ. ìbọn ẹ nà á sí ẹ má jẹ́ kó escape ẹ̀ jù. Assalamu alaikum ẹ̀yin ọlọ́pàá. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ wọ ọgá ọlọ́pàá ẹ mú o Abdulrahman tó ń jẹ́ ojú orúkọ súná ni o bọ́ọ̀ bá bímọ nílùú òkè láyé àtijọ́ wọ́n bá dọjọ́ kẹfà wọ́n sọ oríkì rẹ̀ àdìsá ni àdìsá rẹ̀ òun náà sì ni Ràmọ́nì orúkọ méjèèjì ló ń jẹ́. èèyàn burúkú ni o kò ṣe àáfàá gidi
àwa mọ̀ wọn afa gidi nílọrin àmọ̀ wọn lẹ́gbà àmọ̀ wọn bàdàn àmọ̀ ní gbóòrà dọ́dọ̀ wọn sàbúrè bí yẹn bá jẹ́ mọ gbóòrà tó bá bíbèjì èyí ṣe mọ gbóòrà gidi àmọ́ tèkó àmọ́ wọn afa gidi ìwọ àmọ́ kábí òde pátá sórí kí lélẹ́yìí ẹlẹ́dàá mi kí yóò jẹ́ múlẹ̀ kẹ́rin ìyàwó ẹ̀ kó sọ́ọ́ di tẹ̀síbà Ramoni tó o bá lànà tó bá gbé gbàdú fún ẹ ẹ̀yin ẹ̀ máa jábọ́ sí mi lọ́wọ́. àwòsù bíi láàyè mi ọ̀ṣọ́tọ́ ni rọ̀jìn. má sọ rẹ mọ̀. ẹ̀yin ọlọ́pàá kí ni mo tún ṣe. Actually, gentleman, first of all, I want to say I'm really sorry, okay? Actually, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé èmi àti squad mi à ń ṣe routine check ládùúgbò yìí. The four of us gentlemen, wọ́n wá mistake yín fellow mi, but it's okay, it's okay. Sir, àti mo máa yìí sí custody wa tẹ́lẹ̀. Yes. Ṣé èèyàn máa ń jọyàn ni? alájẹ ń lówó lọ́wọ́ alájẹ ń rí ṣe yá rọ́bì dàmí lọ́la má jẹ́ ń ta ọ̀nà alájẹ ń lówó lọ́wọ́ mo ní ò jẹ́ ń jẹ́ nìyàn o má jẹ́ ń ṣerú ẹgbẹ́ rẹ̀ yá rọ́bì mo bẹ̀rẹ̀. owó tẹ gbé lọ sílẹ̀ yẹn ẹ̀ lè gbé lọ. jẹ́ ń lówó lọ́wọ́ owó tẹ jẹ́ wáyé yẹn ẹ̀ lè gbé lọ. dákun bùkún fún mi yá rọ́bì kàmí máa wọ̀n lórí. ìbéèyàn wáyé tí kò lówó lọ́wọ́ ó dàbí ẹni wáyà. Nítorí incident tó ṣẹlẹ̀ ni mo ṣe wá. First of all, Chief, máa like láti bẹ̀rẹ̀ lọ́wọ́ yín. Ṣé kì í ṣe pé anybody mọ̀ nípa owó tó ń bọ̀? No, I need because gbogbo àná la péjú ń jọ yẹn. Gbogbo àná la péjú gbogbo àwọn tá à ń retí owó yẹn náà lájọ wà ń bí báyìí. Owó là ń retí àretí olè. And there ní any misunderstanding pẹ̀lú èèyàn kankan? Because if I can remember clearly, this same ADISA ONIYA ló pa close friend yẹn, Chief Arowo Shebi Oba. And now, ó gbowó lọ tí kò dẹ̀ pa ẹnì kankan. Something is not connecting. Yes. Like you rightly said, something is not connected. But you see, officer, I trust you. I have this belief that you can handle the situation and you will come out with a solution. Yeah. I believe so. Thank you very much, sir. Thank you, officer. You will hear from me. Thank you. Hello, Jeru. How far now? Iṣẹ́ tí mo rán ẹ báwo ló ṣe lọ? Ẹ ti yanjú ẹ̀. Very good. Ṣé owó ọwọ́ ẹ̀ ṣe ẹ gbà á? Ẹ̀rọ gbà. But ẹ make sure pé ẹ pa àbí? That's good. O dẹ̀ sure pé iṣẹ́ yẹn neat. So, I'll talk to you later. Okay. Ṣùgbọ́n? Yeah, that's a good one. ADISA ONIYA mẹ́ta. Èmi ló ń yọ sí lójijì. Ajá torí kòkò tó ń gbó ni o. Èṣù ò ṣe kòkò. Ajá lè ṣù ṣe. Wọ́n ránṣẹ́ sí kòkò wá jọba lápàtà. Ìkòkò bú sẹ́kún ni o. Ó lẹ́rọ̀ àti èèyàn oúnjẹ òun ló ń ṣe tó ń bá jọba lápàtà nǹkan ṣe lọ́gbà ẹ̀ràn. Kúrò wọn. Kúrò! William gbẹ̀yìn ẹ̀ wò ó gbìyànjú ni ó gbàgbé ni igbá là ń pa èèyàn kan kì í pàwọ́ èmi ADISA ONIYA mẹ́ta wọ́n ti sọ mo ní ó dijọ́ tí afẹ́fẹ́ ò bá fẹ́ mọ́ kẹtó rí ọmọ lagidi mú. ọ̀ndà Èmi ni wọ́n yọ. Williams wo kéko wọlé èyí ló ráyè mọ́. Èmi ni wọ́n yọ wọ́n sí. Williams. Yes. Sọ́bẹ̀ sùn fagbọ́dọ̀ ìwà ẹ̀ ló mú ẹ ṣókè gbẹ ò
ayé mẹ́ta àgbà mẹ́ta àgbà mẹ́ta àgbà mẹ́ta èyí lẹ́ni tíkítọ̀ pẹ̀ fọ́ọ̀lù. Àdìsá oníyà mẹ́ta kúlóore Àdìsá. Orí wọn jìnnà bó ń ta wọn. Nígbà wọn lè wà, ká ló dá Àdìsá àbí kí ló porúkọ àbẹ́yẹ fẹ́ bàjẹ́. Ẹ̀yin ò ṣe gbá wọn lára wọn máa sọ fún wọn ká mú mọ́lẹ̀ ọlọ́pàá ìwé wà nǹkan ṣe sí o. Àwọn understand yìí ìwé kọ̀ọ̀kan olúdú wọn ṣe máa ṣe ẹ̀rẹ́ gbà yẹn fún kẹ́hìn káyà òkú wa. Madam Ekole. But according to science Tarilara Chief Williams Okoyin, obvious pé Àdìsá oníyà mẹ́ta ló pa wọ́n. Kí ni mo ṣe fún Àdìsá? Kí ni mo ṣe fún? Tó lọ pa mí lọ́kọ̀, kí ni mo ṣe fún Àdìsá? But my question to you now is, níbo lẹ́yìn wà nígbà tó ṣẹlẹ̀? Èmi àtọmọ mi lọ sọ́jà ni. Lọ sí ṣọ́ọ̀bù mi. Nígbà tí nígbà tí kọ́ńtì wá pè mí, nítorí wọ́n ti pa sí ìdáhùn mi. Mo bá jẹ́ kí àìṣẹ́ níbẹ̀. Don't think it's not I want, please. Yeah, Farabale, I want everybody to calm down, okay? Calm down. And I assure you, investigation is still up and running. I promise you, we will get them and bring them to book. They will never go unpunished. I assure you, all right? And secondly, Nibino, because of the investigations that are going on, time to time, I might need to visit station. I hope you don't mind that. Okay. Okay. And justice you shall get. We'll be on our way now. Open the incantation! Shoot the bastard! Ṣóṣìkù mẹ́, ṣóṣìkù, àbótítọ́, ṣóṣìkù. No? Ẹ pẹ̀lẹ́. Torí àtìgbà tí mo ti ń sọ̀rọ̀ ń pa Àdìsá oníyà mẹ́ta fún yín, ẹ kàn ń sọ fún mi pé kí n gbàgbé ẹ̀. Kí ló dé gan-an náà? Sọ́dí ìgbà tí iṣẹ́ bá bọ́ lọ́wọ́ mi ni, àbí iṣẹ́ yàn máa ń lẹ́ni ní mọ̀ọ́sán kó máa mú kíkan ni. Mi ò láìkẹ́ náà, mi ò láìkọ́ tẹ̀ ṣe. Èèyàn máa mú kíkan. It's abomination. Ó kò l'abomination. Kéèyàn mọ bá bàbá ẹ̀ lágídí. Ó kò l'abomination. Abomination ni. Mo lè gba lóòka. Ìhò bá jẹ́ rí pẹ̀tọ́. Níbi iṣẹ́ yín nù o. Ránkì ló gbà. Ifá ló ṣèmíràn. Mo ti gbowó ń tó géètì rí. Lọ́dọ̀ àwọn MC Olúọmọ. Ìṣe kọ̀ọ̀kan. Túwé lẹ́kìnbọ̀ bàwò. Mo ti já tíkẹ́ẹ̀tì rí lóṣòdì rí ọ̀dọ̀ àwọn MC ìṣe kọ̀ọ̀kan. Mo sọ fún ọlọ́jọ́ kìíní àná mo ń dọ́kọ̀ lọ bá débi rù ẹ̀jẹ̀ òfò Rasakiti wọ́n ń ṣáàkì ní ọ́n ńgbà tí wọ́n ṣáàkì rẹ kí ló fi dà ó fẹ́ mú níyà mẹ́ta ń tó mọ̀ lẹ́nu ṣé ń gbé ọdẹ bẹ́ẹ̀. Ẹgbẹ́ mi débẹ̀. Ọdẹ tí ó mọ̀ lójú mẹ́rin ni orí ẹ̀gùn báyìí ni ó wà. Bó níyà mẹ́ta ṣe jẹ́rìí. Ayé mẹ́ta. Àgbà mẹ́ta. Ìmùlẹ̀ mẹ́ta.
ayé mẹ́ta àgbà mẹ́ta ìmùlẹ̀ mẹ́ta ló ti dé ayé mẹ́ta. kúrúkúrú máa ń bu ọjọ́ ìyá mọ́. bẹ́ẹ̀ ni ajá ló ti jí mèrè. Ikú tí ń gbọmọ. Àdìsá o bàbá pé òkú ní pọ́pọ́ alàyè ní dáhùn. torí náà ní mú igi kó máa ràn. afẹ́fẹ́ ìjì o níbikíbi tádìsá bá wà ó yá lọ gbé wá fún wa. káàbọ̀ kúrì. agbára ti dé báyìí agbára máa wá dé gidi tó o máa rí un lò gbogbo tó o bá fẹ́ fi ṣe ọwọ́ ẹ̀ máa tó ni. Àdìsá lánú ẹ. máa jẹ́. ó yá. ó ti dọkùnrin ni. kó o jẹ́ kó o gbé mi ṣé o ti jẹ́ tán. agbára ayé lomi yẹn. ní báyìí o wá ní jí Àdìsá nìkan mọ́ orúkọ tuntun kún orúkọ ẹ wàá máa wá jẹ́ Àdìsá oníyà mẹ́ta. Àdìsá o ti jọmọ oníyà mẹ́ta lẹ́yìn tí kò gbọdọ̀ pa àrùn gbọdọ̀ ṣe òun tèmi bí ẹ. àwa mẹ́tẹ̀ẹ̀ta tó ń rojo àwa wà lẹ́yìn ìyá ẹ̀ adé. sórí ilé ayé ta wáyé nǹkan mẹ́ta tó gbélé ayé ìlú ìlànà tàbíkà mùsùlùmí ìgbàgbọ́ àti àbáláyé. tí àwọn èèyàn bá fẹ́ ṣe oríire wọ́n mọ ìjókòó tó máa jókòó láti sòrótọ̀ ojú oríire. tó bá tún fẹ́ ṣe láburú ọ̀dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló máa gbà ló máa fi ṣe àti bí àti rí mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló wà. wá gbà èmi gẹ́gẹ́ bí mùsùlùmí mo gbé fún ẹ léèrè kó o máa rántí ní gbogbo ìgbà tó bá ti rí wípé mo wà lẹ́yìn ẹ̀. Àdìsá ìwọ gbogbo ní ẹ̀kọ́ máa pè lọ́mọ níyà mẹ́ta. ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó ń bẹ lórílẹ̀‐èdè ìbáláyé ọ̀rọ̀ náà ló wà ní káàdì. ṣé o ìdá ìṣẹ́gun lè táwọn onígbàgbọ́ máa ń lò ní gbogbo ìgbà tá a bá ní ìdojúkọ. ń gbà ìdá ìṣẹ́gun làwọn onígbàgbọ́ ń pè. mo ti wá gbé ilé ẹ lọ́wọ́ lẹ́nu gbogbo gbàkígbà tó bá ti ní ìdojúkọ ìwọ mú kó bọ́ Ọlọ́run sọ̀rọ̀ ogun kógun yòókù tí bá wà dojúkọ ẹ ṣoní ní gbogbo ìgbà tó bá ti ń ní lọ́kàn wípé èmi gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Kristẹni mo wà lẹ́yìn tó dẹ̀ ti ń bá Ọlọ́run sọ̀rọ̀ ogun náà ti lè ṣiṣẹ́. Àdìsá Mami. wọ́n ní àrò mẹ́ta kan kì í dọ́bẹ̀ ni mùsùlùmí ti fún ẹ kìrìsìtẹ́nì ti fún ẹ ó wá kú èmi ẹ̀sìn àbáláyé gbà ní gbogbo ìgbà tí o bá ti ń wo kínní lọ́wọ́ ẹ kó mọ̀ pé gbogbo ẹ̀sìn àbáláyé pátápátá ọ̀hún ló wà lẹ́yìn. Àdìsá o ti wá dẹni àìkàn lẹ́ni o ẹni bá kàn ẹ́ á kú pé. orógbó rẹ̀ di mọ́kànlá lónìí ẹni tó bá kàn ẹ́ àpò. Atari ẹ̀ di mọ́kànlá lẹ́nu ẹni tó bá kàn ẹ́ àpò. Ìyá Àdìsá mo di ọmọ oníyà mẹ́ta. gbóníyà mẹ́ta ọ̀rọ̀ rẹ̀ gba sùúrù láti mú. a ní ara sọ̀rọ̀ títí o ọ̀rọ̀ léwé
àfọ̀mọ̀ sọ̀rọ̀ títí o àfọ̀mọ̀ èlégbò kankan adé afúkúbákúbá tí sáyà òwú ó pè ohùn mi rá o ohùn mi rá o ohùn mi rá ohùn mi là níwájú ẹ̀yẹ oko. ọ̀rọ̀ yìí ta kókó ọ̀rọ̀ yìí dojúrú níbo láyé ìwà ń lọ. ẹ má bínú pé mi jẹ́ kẹsùn ọkàn ní nǹkan pàtàkì tí mo fẹ́ discuss pẹ̀lú yín. bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe ṣàlàyé fún mi látọ̀sán náà ní ọlọ́run fẹ́ sàn kan fún mi. nígbà tí ìrẹ́jẹ̀ tí ìró mi rá mi fẹ́ tẹ̀gbẹ́ tèmi nílẹ̀ mo fi wá sí yàrá mi. Màmí ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Gẹ́gẹ́ bẹ́ ṣe jẹ́ ìyàwó babaláwo ìyẹn bàá mi. Ṣé bí irú iṣẹ́ tí bàá mi ń ṣe, ṣé nǹkan kan wà tó jẹ́ pé bàá mi máa ń ṣe tó jẹ́ pé ẹ̀yin ò mọ̀ ń pa ẹ̀ ni? bí ìbáwọn náà kọ́ ọ mo mi ewé mo sì mi ibò ọmọ tó pọ̀ nù fẹ́ bàbá rẹ̀ ní agbègbè fún yìí ọmọ sí àgọ́ abíwẹ́rẹ́ ọmọ sí kéèyàn sì èsì bí kó lébùn lẹ́sẹ̀ lápá bàbá rẹ̀ gan mọ́ ní ìlú pápá ń bá rí rẹ̀ tábà tún wáyé ní tí mú un bẹ́ẹ̀ bí mo fi síbẹ̀ yìí ogun tí bá ti gbé pọ̀ fún báyìí ìyàwó bá yá ó yọba ó yóò ṣọ̀kẹ́. So màámi, ṣé ẹnìkan wà láyé yìí tó ní agbára tí Ọlọ́run ò lè mú? ọkọ mi Ọláníwájú ó ṣá òkè ó tí ìdẹ́ni tí ò lè mú kò sì ní da kò dẹ̀ tún ní da láíláí. Ìyẹn Ọlọ́run àbí? Ok. Tó bá wá jẹ́ pé ènìyàn ń kọ́, ṣé ènìyàn ò lè mú ẹlòmíì ni? Ọláníwájú ọ̀rọ̀ rẹ ti ń rí ìfura mú díẹ̀díẹ̀ dákun sí òsì tó ń bí mi ní àwọn ìbéèrè tó ń bí. Irọ́ màámi kò sí, mo kàn ń ronú òórùn nǹkan lọ́kàn mi ni òun yẹn sọ fún mi tẹ́ bá mọ̀. Ọwọ́ wa kòkè tó kọlẹ̀ ó ní nìkan àgbè sí i. Ọwọ́ wa wá rí báyìí ẹgbẹ́ kan ń pe tí wọ́n ń pè ní orí àkọ́kọ́. Tá a bá ti wá mú orí àkọ́kọ́ àwa mú èkó ara ẹ̀ á fi ṣàṣìdí ló bá tán o. Kíyàn wá lágbára títí ju àrùn mi lọ. Ọkọ mi àtọ́jú oorun wọ́n ti ṣàtọ̀nà rẹ̀ fún wa ló bá tán o. ẹni mọ̀ ọ́ kó ẹni kò mọ̀ àdìsá. bẹ́ẹ̀rì ẹ̀sùn lẹ́sẹ̀ fi ń pè kúrò ojú ọ̀nà bó bá dọ̀la á tún máa kọ́lá. mo ní bó bá dọ̀la á tún máa kọ́lá. ó dọjọ́ tá fẹ́fẹ́ ò fẹ́ mọ́. Hello, KEMITY, serious one. Now, ẹ bọ́lẹ̀ nínú mọ́tò yẹn kẹ́ fáìn ìwé ara yín gbogbo yín. Ẹ bọ́lẹ̀ nínú mọ́tò yẹn fáìn ìwé ara yín, ẹ fi mọ́tò lẹ̀. Ẹ fi lẹ̀, ẹ fáìn ìwé ara yín. ọlọ́gbọ́ mi di mọ́kànlá. bó lọ ti wá. ẹnì kan mi á kú bí àtàrẹ mi di. Oníyà mẹ́ta. ọkùnrin ló ń ké sí wàwà. ọkùnrin ló ké sí. oníyà ní ń jẹ́ fún ẹ̀ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. máa wo Inspector Lanre, what is your name? Inspector. Inspector máa wo rí ẹ olórí pọn danran ẹ tiẹ̀ máa wò wọ́n 1 2 Fáyọ̀ ní gbogbo wọn. ṣe fẹ́ ṣe fíìmù ni. Shut your mouth. máa wo Aunty Yellow. Now listen èmi ni tó o bá tiẹ̀ rí mi rí wàá ti máa gbọ́. wàá ti máa gbọ́. tó o bá dẹ̀ gbọ́ wàá ti máa fíìlì ẹ̀. ìwọ sẹ́mi Àdìsá oníyà mẹ́ta aníyà láyé aníyà lọ́run ìkẹta tó kù inú ihò ilẹ̀ ló ń gbé. mo ti sọ ó dijọ́ tí afẹ́fẹ́ ò bá fẹ́ mọ́ kẹ́ tó rí èmi Àdìsá mú. gbọ́ o èmi ti dẹni àìkàn ẹni tó bá kàn mí akúgbi tó bá ti ẹ̀ràn ẹ níṣẹ́ ṣé bí wọ́n ní tó bá lọ́mọ níṣẹ́ irú àfitọ́mọ jẹ wo bó ṣe gùn ogun báyìí ò dẹ̀ níyè. ó fún mi ní incantation. Shoot the bastard.
Ṣóṣìkù mẹ́, ṣóṣìkù, àbótítán, ṣóṣìkù. Bọ̀rọ̀ yìí ṣe ń lọ, àfàìmọ̀ kó má padà lẹ́yìn. Tòrá lágbára máa mèrò. Àwọn èké ti yìnbọn wọ́n ti yìnbọn fádìsá o. Wọ́n ṣe kí ni. Ọlọ́run ó tún wọ orí ìyá mẹ́ta ó tún wọ lára gan-an ajé ó balẹ̀. Wọ́n yin Àdìsá. Ọlọ́pàá ṣùtà Àdìsá. Ó wọlé sí lára bàbá mi òun jápa ní ológìnì kan yá dà. Tiger, no time to check time. Nǹkan táwọn ṣe ń sìn ni pé káwá bá ṣe fẹ́ lọ rescue Àdìsá. Ó yẹ kó wọ́n dánfó ni kó máa rọ́ọ̀ṣì lọ́bẹ̀. Báwo rescue à? Ṣé wọ́n ti rescue alẹ́ tó fẹ́ lọ rescue Àdìsá? Èmi ṣiṣẹ́ ń fọ́ọ̀mù àbí mo ṣiṣẹ́ last month mo máa rescue yàn tó. Wo má jẹ́ ìtàn ẹ̀ méjì. Àdìsá ò need rescue. Ìbọn bá Àdìsá o, ìbọn bá Àdìsá kò need rescue. Àdìsá bọ̀ nǹkan tó ń ṣe. Mo mọ Àdìsá ju gbogbo yín lọ náà. Kọ́kọ́ rescue ọ̀rẹ́ náà kó tó rescue Àdìsá. Mo bá yẹ pé ènìyàn rescue èyí tó yẹ pé àwọn èké ti wà ń gbòòrò tó ti ń ṣọ́ wa káàkiri. Ó dà pé òun máa jápa òun lè kó síbi o. Hello, no time to check time. Tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí máa rí. Tó bá rí bákan náà, Tiger, a máa ríra, ó ti yí ẹ. Kò sálọ nìyẹn o. Òrèkò níbi kan àgbá mú, Àdìsá oníyà mẹ́ta o. Ẹrù jẹjẹ mi, ẹrù jẹjẹ mi. Kí lẹ ń sọ fún mi? No, ẹ sọ fún mi kí ni nǹkan tẹ́ ẹ ń sọ tètè ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ rárá. Ẹ ń sọ fún mi wípé criminal tẹ́ ẹ mú ó escape. Báwo ló ṣe escape mọ́ ẹ lọ́wọ́? Inspector Koka. Sir. And you call yourself inspector. Àbọ̀ ọmọ nǹkan tó ń sọ ni. Now tell me, kí ló ṣẹlẹ̀? Sir, ọ̀rẹ́ yà mí lẹ́nu sir. Gbàtà dé hospital yẹn, doctor yẹn kò bẹ̀rẹ̀ sí ní sọ kátikàti. Wọ́n disappear and reappear. I was like, pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀? I will believe nínú yẹn now. I see. Okay, by the way, Láre ńkọ́? Sir, Láre fúnra ẹ̀ ló yìnbọn fún Àdìsá oníyà mẹ́ta. A lè mọ bí àwọn méjì ṣe kóra sá. Oògùn ni wọ́n lò sá. What do you say? Oògùn ni wọ́n lò sá. Ẹ̀yin ò wá rògùn lò. Do you believe on that? That's what I told the doctor sir. Pé kí ló kàn wá ìjọba pẹ̀lú disappear or reappear. Mo sọ fún doctor yẹn pé kó doctor yẹn náà sọ pé kò yí ọ̀nà ni sir. So I don't know what to say sir. I'm sorry sir. Okay. You know what? Sir. It's only 48 hours. No, 48 hours. I'll give you 12 hours. Yes. Ṣé gbọ́ bẹ́ẹ̀ tó sọ fún yín? Yes, sir. Otherwise. Mi ò lè lù síṣẹ́ mi lè má lù síṣẹ́. That's it. Mi ò ní kankan sọ. You can go. Ó dùn mí gan-an. Ká ní mo wà ń lé lọ́jọ́ yẹn pé mo tẹ̀lé lọ sọpẹ́sọ̀n. Mo máa bà àkọ́jẹ́ gan-an. Mo máa ti pààyàn gan ṣá. Ọlọ́run, ó mọ̀ mí nà. Màá kàn máa yìnbọn, màmá yìnbọn lọ. Ọ̀gbẹ́ni fáírọ́ọ̀sì bọ́lẹ̀ ń bẹ̀. Lórí ẹmọ tí débò sọ pé. Tápò wà ń bẹ̀ lọ́jọ́ yẹn ni wọ́n máa sá lọ ni èmi sọ́dẹ̀ fẹ́lẹ̀ ni mo jápa ni o. Irọ́ ni o. Wọ́n pọ̀ bí wèrè, wọ́n pọ̀ bí omi. Òbí pọ̀ èké ẹ̀ pọ̀ gan. Wọ́n pọ̀ dànù. A máa túra mú ni o. Kí ni yóò ṣe fojú lásán ṣe o? Gbogbo nǹkan tá a jẹ́ ń gbà yẹn bóyá ó ti. Jí ọmọkùnrin yóò tó. Mo dẹ́ ṣe jí ọmọkùnrin nìkan tó máa ń sọ nísìnyí wọ́n ti yí padà. Jí ọmọbìnrin kò tó. Tí ò tó ni mo sọ fún ẹ. Fáírọ́ọ̀sì ẹ̀jẹ̀ ń gbọ́ràn. Kí ló ń ṣe yín? Àárẹ̀ ti mọ́kàn yín nìyẹn. Àwọn bàbá mò ń ṣojú o. Mi iṣẹ́ mo ní kò ní lè fi wájú gbọ́ta. Ṣé eléyìí? Eléyìí ají náà àlejò ni. Ẹ má ṣojo. Wọ́n gbìyànjú ni. Alájẹ ń lówó lọ́wọ́, alájẹ ń rí ṣe. Ya Rabbi dá mi lọ́lá má jẹ́ ń ta ọ̀nà. Alájẹ ń lówó.
Máa pẹ́ padà. Ìfẹ́ mi, báwo ni? Okay. Where are you going? Mo ń lọ bí iṣẹ́. Ibi iṣẹ́? Mo ń bọ̀ láti ibì kan ni o. Mo wá gba street kan wọ́n pè ní Owódé street. Mo wá rí nǹkan kan tí mo mọ̀ pé case tí o ní lọ́wọ́ yìí ó máa help ẹ. So I decided to come here kí n tètè wá bẹ́ẹ̀. Kí ló rí? Mo rí èèyàn kan, ó jọ guy tẹ̀ ń ṣe case ẹ̀yà ADISA. Ẹni tí mo rí, ojú mi ò lè tàn mí jẹ. I'm very sure. In fact, I'm 99.9% sure pa ADISA ni. No, sọ̀rọ̀. Ṣé ADISA ló rí àbí Abdulrahman? Baby, it's ADISA. Ojú mi ò lè tàn mí jẹ. My eyes can't deceive me. I know what I saw. Bó sọ fún mi pé o yìnbọn fún lápá náà. Of course mo yìnbọn fún. Ẹni tí mo rí, ó dé bandage sápá. Ní Owódé street. Wo? In fact, I'm not 99.9% sure again. I'm 100% sure it's ADISA. Ẹ̀rù tí ń bà mọ́ lẹ́rù, ẹ̀rù tí ń jọ mọ́ láyà, ẹni mọ̀ ọ́ kú, ẹni kò mọ̀ ADISA. Bẹ́ẹ̀ni ẹ sá o. Kí ló lè ṣẹlẹ̀ tí bọ̀bọ̀ ìpa fóònù náà? Ẹmu ẹ kì í ṣẹlẹ̀ bí ó rẹ̀. God. Ṣé irú táìmì ni ó yẹ kí network ọ kí Tiger for clear cloud? Tiger olórí. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú fóònù ẹ̀ náà? Mi ni mo pa nítorí operation. O pa fóònù nítorí operation. Ṣé irú táìmì ló yẹ kó pa fóònù ni? Nítorí kí disturbance bá máa sí náà ni. Okay, now kí ni báwo ni nǹkan tó kí ló bá bọ̀? Owó náà rèé, owó tá a gbà ní. I hope everything went well. The operation? Yeah. The operation went well. Ó kọ́ ẹ pa àpàyàn méjì ni. Kí ló wá kàn pẹ̀lú? Tó bá kẹ́kẹ́ pa gbogbo wọn dàrú. Àwọn boys tó kú dà. Ọ̀n ṣe fàájì bì kan, èmi ní kí wọ́n á dìlì gbọ́n owó ni. Bóyá lọ bá wọn, má bá yín. Okay. Kí lọ bá wọn níbi tó ní ìgbà? Lọ bá wọn, má bá yín. Okay, lọ bá wọn. Ìpẹ̀lẹ̀ àdúró. Olórí mo ti fẹ́ lọ bá wọn. Tààjò ìnáwó ojú ẹkùn láyé ìdáwó. Wèrè kò níbi kan àgbámú. ADISA oníyà mẹ́ta o. Yes sir, a ń gbọ́ wípé wọ́n ní wọ́n wá ADISA oníyà mẹ́ta. So àbúrò mi ló wá bá mi pé òun rí wọn níbi tí wọ́n wà as in joint tó máa ń wà, òun rí wọn bẹ̀. Even though ti mú mi lọ síbẹ̀, mi náà ti confirm mi. A dẹ̀ gbọ́ pé wọ́n ní tó bá ti rí ẹ máa fún wa ní owó pẹ́ anybody tó bá rí. So nǹkan tó jẹ́ kí n tẹ̀lé débi báyìí nìyẹn. Ìgbọ́ bẹ́ẹ̀ ni sà, ojú mi méjèèjì mo fi rí wọn ní joint wọn. ADISA oníyà mẹ́ta. Bẹ́ẹ̀ ni. Orí wọn. Bẹ́ẹ̀ ni sà. A confirm mi. Ẹ wo madam, ní problem. Yes sir. So àwa lálẹ́ àwọn pictures yẹn. Bẹ́ẹ̀ ni bàbá wa rí. So a máa fún wọn lówó. So a máa fún yín lówó kékeré nìyẹn. Any problem. Ìjọ mọ àdúgbò mi tí wọ́n wà yẹn. Number 3 Ṣọlánkẹ́ street níbi ọ̀nà ìsàlẹ̀. Ẹ máa rí fine building kan báyìí. Inú building yẹn gangan ní basement. Number 3 Ṣọlánkẹ́ street. Okay. Any problem. So ẹ̀yin máa lọ tí ṣọtí so máa ní káwọn boys mi lọ. Tí ẹ bá ti gbọ́ pé àti rí wọn báyìí takò wọn, ẹ̀yin wá gbowó yín. So no problem. Ẹ ṣe lọ. God bless. Thank you very much. God bless you. Kò sí bẹ́ẹ̀ ṣe lè jí dókòtó. Okòlẹ̀ ó máa bá kùkùté. Kò sí bẹ́ẹ̀ ṣe lè jí dókòtó sẹ́. Okòlẹ̀ ó máa bá kùkùté. Bàbá ní kámẹ́rì, ọ̀la la máa mú. Ọjọ́. Èmi ẹkùn ADISA oníyà mẹ́ta. Bọ̀bọ̀ ìgbé fún sí. Tiger. Olórí burúkú ni bọ̀bọ̀ yìí. Ó ti jẹ́ gbogbo àti bá ti ń pè bọ̀bọ̀ yìí ni òun gbé fún. Sí òkú fún kí ló ṣe báyìí aláti ṣe ló máa ti ṣe.
jọ̀ọ́ ẹ má panic o. Àwọn informations kan ni actress wa ṣàdúgbò yìí. Mo lè fẹ́ kẹ́ fún wa ní adequate clue bó bá ṣe jẹ́. Àdìsá oníyà mẹ́ta òun la trace àwọn ọmọọṣẹ́ wa sí ìrìn àjò. Kódà gan-an mo rí traces ẹ̀ láìpẹ́. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ti ṣe mistake o. Àwọn Àdìsá oníyà mẹ́ta tẹ̀ ń wá kó ń ṣàdúgbò yìí rárá. Ṣé mọ ọ̀nà agbére? Yes. Ẹ mọ bí roundabout yẹn. Tẹ́ bá ti gba bí roundabout yẹn báyìí wá yà lọ́nà tó lọ sí ọwọ́ ìsàlẹ̀ báyìí. Ẹ máa gba bẹ̀ lọ straight down. Ẹ bá ti dé straight down ẹ máa rí ibì kan bẹ̀. Ibẹ̀ gangan ni base. Oh, bí táwọn area boys máa ń jókòó sí ẹ. Exactly. Base wọn nìyẹn. Ibẹ̀ ni. Thank you. But sir, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó wọn kémi ní mo direct wọn síbẹ̀. No, you're safe. Mana ni kí ni na ma ko la te ki ko. Mo ti sọ fún yín, ó dijọ́ tí afẹ́fẹ́ ò bá fẹ́ mọ́, kẹ́ tó rí èmi Àdìsá oníyà mẹ́ta mú. Èmi tí mo ti dẹni àìkàn, ẹni kàn mí á kú gbì, ajá lọ ní ti jí mèrè. Ikú tí ń gbọ́ mọ́. Abdulrahman. Salaam alaikum. Jọ, kí ló ṣe ẹ́ ní apá yìí? Sorry. Kí ló ṣe? Àwọn òfin tí wọ́n fi láti lórí náà lọ, wọ́n fẹ́ lọ fa jẹ́nẹ́tọ̀. Wọ́n ti fa jẹ́nẹ́tọ̀ dáhùn. Bí mo ṣe fa jẹ́nẹ́tọ̀, ọwọ́ tí máa gbé ni mo fi gún nǹkan. Kódà, mo ṣèṣe gan níbẹ̀ o, ẹ̀jẹ̀ dáa ṣìbìrìbìrì níbẹ̀ gan. Mo fa jẹ́nẹ́tọ̀. Yẹ́mí tó fa gan. Mo fa kò tètè dáhùn. Tètè dáhùn. So ìṣòro wà lára máa ju kékeré kan máa kékeré dáhùn. Ó fa gan. Ó fa lágbára. Mo tún wá fa. Mo máa fa pàgbà. Mo ṣèṣe gan. Wá ṣèṣe. Pẹ̀lẹ́ o. Ẹnu lẹsẹ̀ fi ń pèkúrọ̀ ojú ọ̀nà. Bó bá dọ̀la á tún máa kọlá. Mo ní bó bá dọ̀la á tún máa kọlá. Ó dọjọ́ táfẹ́fẹ́ ò fẹ́ mọ́. Kẹ́ẹ̀tọ́ rọ́mọ ńlá gidi mú. Èmi Àdìsá mo jẹ́ ní àìkàn. Ẹnì kan mi àkùkù. Ọlọ́gbọ́n mi di mọ́kànlá o. Ẹnì kan mi àkùkù. Àtàrẹ mi di mọ́kànlá. Ẹnì kan mi àkùkù. Èkó Jẹ̀bú mi di mọ́kànlá o. Ẹnì kan mi àkùkù. Láàrin, kí ló dé tó ń wádìí mi? Kí ló dé tó ń wádìí mi? Èmi Àdìsá, ta ló ń ṣe fún ẹ? Láàrin, ó ti gbàgbé ni, a kì í wọnú igbó kápẹ́ jà, a kì í wọnú odò kápẹ́ kùn, òkú ọjọ́ kì í gbó, bẹ́ẹ̀ òkú àgbò kì í kàn. Èmi Àdìsá oníyà mẹ́ta. Oníyà mẹ́ta? Ọkùnrin ló ń ké sí. Wọ́n sọ fún ẹ. Pé kí ni? Báyìí mo máa dúró. Mo máa dúró. Mo máa dúró fún ìjọba. Ìdìbò jọ ẹ lójú. Ayé ẹni bọ̀. Ìwọ kí ló fẹ́ ṣe? Ayé ẹni bọ̀ yẹn. Òkèrè. Tótó. Àlẹ́ tó ń ṣe fún ẹ sọ fún kọ́mọ̀ ẹ̀ tí kú òǹdí àrò. Kí ló tún kù? Àdìsá oníyà mẹ́ta. Kí ló tún kù? Àkàdé kọ́mọdé pa mí láyé. Má tó jọrọ bọ̀. Sọ fún tani tí ó bọ̀. Èmi Àdìsá ló ń bá tíráì gbogbo nọ́ńsẹ̀nsì. Mo ní ó dijọ́ tí afẹ́fẹ́ ò bá fẹ́ mọ́. Kẹ́tọ́ lọ́mọ lágídí mú. Èmi Àdìsá oníyà mẹ́ta. Ayé mẹ́ta. Àgbà mẹ́ta. Ìjẹ mẹ́ta.
tí ń pa bàtà pa jọ̀wọ̀jọ̀wọ̀ etí rẹ̀. Táńtó gbéná ojú ẹkùn láyé ìṣàwó. Mo lẹ́ni fojú àná wòkú ẹ bọ́ra bọ́ láṣọ. Bàbá ẹ pẹ̀lẹ́ ikú láàrin dùn wá gan-an ó dùn wá gidi gan la ṣe ní ká débi ká wá kí ni bàbá ẹ pẹ̀lẹ́. Bàbá tí ẹ gbọ́ pé Àdìsá mo níyà mẹ́ta ló pa láàrin ṣá máa wò kí ikú láàrin kọ̀ lọ bẹ́ẹ̀ ni a ní láti wá nǹkan ṣe sí o. Bẹ́ẹ̀ ni bàbá ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ni o torí tí ikú bá pọ̀ mọ́ alágbára ádàbí gbàgbá alágbára yẹn ò jẹ́ nǹkan ni o ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí bàbá. Ní kíákíá ló gbọ́dọ̀ jẹ. Àdìsá oníyà mẹ́ta. Òun ló pa mí lọ́mọ. Ẹ dákun, ṣé mò ń sunkún ni? Àwọn kì í sunkún. Àwọn kì í sunkún. Ìbẹ̀rẹ̀ làwọn ń sùn. Káwé fún ni ká gbọ́. Àwùjọ alára. Ká sì sọ̀rọ̀ fún ni ká gbà. Ìsúnkún ṣé mo ìsúnkún mi? Àbẹ̀rù mi lójú mi. Tó kú láàrin ìgbà wa mi. Pẹ̀lẹ́. Ọkùnrin mẹ́ta ni láàrin. Olè ó máa bá kùkùté. Kò sí bẹ́ẹ̀ ṣe lè jí dóko tó sẹ́. Olè ó máa bá kùkùté. Bàbá ní kámẹ́rin ọ̀la la máa mú. Ẹnu lẹ́sẹ̀ fi ń pèkúrọ́ ojú ọ̀nà. Àlàyé kí ló ṣẹlẹ̀? Ẹ kàn ní ẹ fẹ́ rí gbogbo wa kí ká bọ́ síta. Àlàyé gbọ́ adé bẹ́ẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́ sọ. Ok ọ̀rọ̀ ò ní wúwo títí ká fọ̀bẹ̀ bu o nǹkan tí mo ṣe pé gbogbo yín ni wípé ṣùgbọ́n mo fẹ́ kí ojú everybody pé kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ yìí. Àlàyé gbọ́ adé bẹ́ẹ̀ Tiger wa àbí èmi lè máa jíṣẹ́ fún virus wọn pé yàn mí ọmọ west náà lè máa gbé dé ibẹ̀ ẹ já wa tán. Tiger mi ò fẹ́ ṣiṣẹ́ yìí mọ́. Mi ò jalè mọ́sẹ́ mi ò pààyàn mọ́ Àlàyé mi ò gbé wíri mọ́ I am done but calm down ẹ ní sùúrù mo ti ṣètò owó tó ju owó lọ owó tó tówó tí gbogbo yín lè fi ṣe business for the rest of your life ẹ lè tòṣì mọ́ Tiger. Sherry, you can always trust on my words, trust on my energy, trust on my history. Oníyà mẹ́ta gbogbo ọ̀rọ̀ yìí mo ò lè purọ́ fún ẹ mi o mo ń sọ̀rọ̀ yìí ó dà ìpọ́kàn mi wà níbomi kò wá fẹ́ yé mi ó dà ìpọ́ ń pòwe ni come direct mo ò ṣiṣẹ́ yìí mọ́ mo what are you trying to say land. Tiger mi ò jalè mọ́ I am not doing this job again. Oníyà mẹ́ta oníwò jalè mọ́ ó dà ìpọ́ lórí burúkú ni ẹ yes olórí burúkú ni ẹ ò dẹ̀ ń wò mí ó tiẹ̀ tó lórí burúkú kan sẹ̀mí olórí burúkú ni ẹ chairman tó ń kú yẹn ló ń disi bẹ́ẹ̀ máa yọ chairman ẹsẹ̀ gbẹ̀ máa lù ẹbí ẹni pé ó máa kú ayé ẹ̀ máa bàjẹ́ ni àwọn ló sọ ẹ̀ fún mo fẹ́ tẹ́tù wọn ta ni wọn tó kọ́ṣẹ́ lábẹ́ àbí kíni làwọn máa dùn lẹ́nu ẹ̀ ẹ̀ máa bá wọn ní kó jalè mọ́ máa fún yín lówó ẹ lọ́ fi ṣe business ayé ẹ̀ máa bàjẹ́ ni. Èmi. Ẹ ìwọ. Tiger. No lion ni. Tiger ìwọ. Èmi ni. Àdìsá mà ni. Àdìsá o. Oníyà mẹ́ta. Oníyà 15 ni. Wọ́n kókó láti sọ oníyà mẹ́ta kókó 15 máa pa ẹ̀. Ó bẹ̀rẹ̀ tẹ̀lé ni. Tiger. Ta ló sọ ẹ fún? Èmi ni wọ́n yọlé sí. Kí ló dé? Bóyá Tiger náà bọ̀ sí ẹ. Ó jọ ìpàdúgbà lọ́la kò mọ̀ fún bọ́ọ̀bù dání. Àjù kọ́ọ̀bù sí ẹ lára. Oh my God. Lórí gbogbo owó yẹn, fọ́wọ́n ni òkú ń ṣe mi. Máa gbọ́ mi. Ká máa jalè títà máa fi kú. Náà létí tòmí tó bá tún wá gbé kọ́pá ẹ̀dẹ́ kò jalè mọ́. Ṣeré mi Tiger máa sọ ẹni kọ́sọ́mà. Ìwọ ni màmá máa rọ́ọ̀bù lójúmọ́. Màmá rọ́ọ̀bù ẹ lójoojúmọ́ ni mo sọ bẹ́ẹ̀. Wọ́n mi dáadáa. 24 hours mo fún ẹ kó fi apologize everybody fún nǹkan tó sọ if not o ti di customer mi
màmá rọ̀ ọ̀bẹ lójúmọ́ làmì tó kàn mí bẹ́ẹ̀. Ìwọ Tiger. it's a promise lórí burúkú lélẹ̀ yìí. Ìwọ Tiger. Bọ̀rọ̀ yìí ṣe ń lọ àfàìmọ̀ kó má padà lẹ́yìn. bí káyọ̀ lè gbówó àánú òrà tí mo ti lérò pé a máa jalè àwọn fi lọ́wọ́ lọ àìwá ní ká máa jalè bàbá ọ̀lẹ́ ni mo já sí kò ní í mọ̀jàmọ̀ sálámà kíkanjú lógún. Bídí pàtàkì kan ò sí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Ọ̀rọ̀ yìí. Inspector Jayola, you're welcome. Inú mi dùn gan láti bá ẹ pàdé and I need láti máa sọ̀rọ̀ púpọ̀. You know the reason why you are here. Yes, sir. So àwọn boys yẹn wọ́n stubborn gan. Àwọn boys mi náà dey try but tọ́ kọ́lọ́n kò fi ṣẹ́yìn wa. So mo believe pé mo ṣe dé ìwà bá mi ṣiṣẹ́ yẹn débi pé ọ̀daràn yẹn gangan Adisa Oniya mẹ́ta yẹn àmàrínú. Thank you very much, sir. Actually, that's the reason why we are here. And so much has been said about Adisa Oniya mẹ́ta and pẹ̀lú ògo t'Ọlọ́run àti àtìlẹ́yìn èèyàn ọ̀gá wa coupled with the rest officers. So a máa gbìyànjú agbára wa láti make sure pé àrí Adisa yẹn sá. Okay. Inú mi á dùn gan. Inú mi á dùn. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tó bá ti di nílò ọ̀la I will call my boys. Okay, sir. So màá fún ẹ ní àwọn tí ẹjọ́ wọn máa ṣiṣẹ́. So no problem. So you are welcome. Thank you very much, sir. Ìdí pàtàkì kan kò sí. Iṣẹ́ tẹ̀rí yẹn èdèdè ṣẹ́. Kí ló rí lọ́bẹ̀ tó ìwà rọwọ́? Mo ní láti kúrò. Ibi tá à ń lọ yẹn ó wà very very important. Tábàdọ̀hún wà máa send owó gidi sí mọ́mì. ó ga o. Jamalo mo ní láti fly. Right? Ó dọjọ́ tá fẹ́fẹ́ ò fẹ́ mọ́ o. Kẹ́ẹ̀tọ́ rọ́mọ ńlá gidi mú. Èmi Àdìsá mo jẹ́ ní ẹnì kan mi. Ọ̀rọ̀gbọ́ mi di mọ́kànlá o. Ẹnì kan mi. I will advise you to remain silent. Whatsoever you say will be used against you in the court of law. Adisa, move! Come on, get down. Come on. Èmi Àdìsá Oniya mẹ́ta o. Mo ti ṣe bá ayé, mo ti ṣe bá ọ̀run, mo ṣe bá mẹ́ta lọ́kàn o. Mo ní aláyé, mo ní alọ́run, ọ̀kan tó kù ó bẹ nínú. Ibi tó lè yé yín wọn náà nìyẹn. Àmọ́ ìdúpẹ́ tèmi ni pé mo rí àṣeyọrí rere ṣe lórí Adisa Oniya mẹ́ta. Ẹ bá mi sọ fún ọ̀gá kí wọ́n gbìyànjú agbára wọn láti gbẹ ẹ̀tọ́ mi lọ́wọ́ ìjọba ká bá mi kún fún ìyàwó àti àwọn ọmọ mi. Èyí ni ìdùnnú ti tèmi. Sà, ọ̀rọ̀ tẹ́ ń sọ látẹ̀kan òye wa, ẹ kàn ń sọ̀rọ̀ lówe ni. I understand nǹkan tẹ́ ń sọ kò yé wa. Bẹ́ẹ̀ni. Adisa Oniya mẹ́ta. Adisa.